àwọn ẹ̀bẹ́kọ̀ ìyàwó ló wá látọ̀ṣì méyọ̀ ó yá Àbẹ́kọ̀yà ẹjọ́ Àbẹ́kọ̀yà olówó látọ̀ṣì àwọn olówó látọ̀ṣì ẹ̀yin náà ni mo fẹ́ jọ́ṣì ni bí a mo lè tẹ̀lé yín ètò Jọ tó bá ti yà á kò ẹ̀jẹ̀ kan yà ó ti pẹ́ ìbá méjì yìí lọ́lọ́ dáyọ̀ kọ́mẹ̀dù akọ́ wà lẹ́kọ̀ọ́ ẹ jọra gan. Ọ̀gá wa ni o, ọ̀gá wa ni o. Kò mú agbára. Bọ̀dá mi olóyè Sunday Igboho wọ́n fẹ́ fi oyè pa yín lẹ́nu mọ́ ẹ má joyè o oyè pa yín lẹ́nu mọ́ ẹ má joyè o Ọlọ́run tí ò fi ẹ̀jẹ̀ olóyè Sunday Igboho tí ò fi borí Nàìjíríà àwa dúpẹ́ adúpẹ́ wọ́n gbìyànjú wọ́n sá léré wọ́n rìn nírìn Allahu Akbar olóyè Sunday Igboho lẹ́yìn bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n là bá máa pè ní Jagaban the second Jagaban gbogbo ọmọ Yorùbá ọkọ̀ àwọn ajínigbé abẹ́rẹ́ mẹ́ta òde ayé ó gún wọn lójú ó gún wọn lẹ́nu àtọ́ni ọ̀fun Allahu Akbar ọ̀tẹ́ ẹ̀rí bó ṣe yẹ̀yà rẹ̀ sí òun náà ń béèrè àmàlà orí mo sá níjọ́ oníyìn bàbá olóyè Sunday Igboho ipe ẹ rọra ẹ fura àwọn tẹ́ ẹ fẹ̀yìntì tẹ́ ẹ rò pé èèyàn ni wọ́n tẹ́ ń náwó fún wọ́n dọ̀tá yín wọ́n padà dọ̀tá yín wọn ò tiẹ̀ mọ̀ pé padà ṣẹ́gun èmi ò dákọ ẹnìkan o wọn ò mọ̀ pé padà ṣẹ́gun Ọlọ́run ṣẹ́gun fún yín lónìí gbogbo wọn wá dẹni tó fẹ́ jàmàlà báyìí gbogbo wọn dẹni tó fẹ́ jàmàlà gbogbo wọn náà kọ́ lọ̀tá yín ẹ má sì mí gbọ́ o mọ́ gbogbo àwọn tó wá lónìí Allahu Akbar ẹ ṣe sàárà tẹ̀síwájú ni ẹ ṣe sàárà ṣẹ́gun mo wá gbà aládùá gbogbo àwọn tó kéjì àwọn tó bọ́ra hòhò ṣépè fún yín níjọ́sí wọ́n ti jàmàlà yá òkú ìyá yín lónìí o gbogbo ẹnikẹ́ni tó bá tún wá gbégbésẹ̀ aburú lórí yín olóyè Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run kó tó dijọ́ méje òní ẹ gbọ́kú rẹ̀ nítorí pé ọ̀sán gẹ́gẹ́ ni wọ́n gbọ́kú arọ́ ọ̀sán gẹ́gẹ́ là fọ́n wọ Allahu Akbar
Allahu Akbar. Àgbẹ̀ onísàlẹ̀ má túmọ̀ ọkọ rẹ̀. Allahu Akbar. Bàbá olóyè Sunday Igboho, gbogbo bí ẹ bá ti padà gbọ́ ẹ máa sàmí tó bá yẹ pé mo bá rí yín rí tàbí mo ṣe é nítorí kí n lè gbowó lọ́wọ́ yín kàtúbọ̀tán mi ọmọ dá. Ìntẹ́ ẹ ṣe à ń dúpẹ́ ìbọn ọmọ tí ń bẹ lókè òkun àbí ọmọ yín kọ́ ni Fúlàní ọ̀sájì gbé ìyàwó yín bẹ lókè òkun àmì ẹjà fọmọ Yorùbá ẹjà bítábítá ẹ gbọ́ kìlọ̀ mi o wọ́n fẹ́ foyè oyè pa yín lẹ́nu mọ́ ẹ má joyè o mo ti jíṣẹ́ yìí lákọ̀ọ́kọ́ mo tuntun jẹ́ fún yín bọ̀dá mi olóyè Sunday Igboho wọ́n fẹ́ fi oyè pa yín lẹ́nu mọ́ ẹ má joyè o ẹ wò ó ẹ rántí orin ọ̀rẹ́ yín ó ní mo ní lẹ́sàn mi ti dùn wọ́n ní kí n gbà wọ́n lóyè yẹn tọ́ sí mi ẹ̀yẹ má joyè oyè tẹ́ ẹ jẹ́ yìí dá akọgun akọ̀yà fún gbogbo ọmọ Yorùbá. Allahu Akbar. Oyè tọ́lọ̀ ti fi ń jẹ látọ̀dọ̀ èyí ti dá mo fìyà tó bí yín bẹ̀ yín ẹ má joyè o mo fìyà tó bí yín bẹ̀ yín ẹ fura o mo fìyà tó bí yín bẹ̀ yín ẹ wẹ̀ ìwò àwọn eléri ibú ń lé yín Ọlọ́run ò ní fi pa wọn ká yín wọ́n ń lé yín o ìlú ò ní tóbi títí kípa òrò ọmọ kà ipa ọ̀tọ̀ ò ní ká yín gbogbo babaláwo tó bá dáríjọ tó kẹsẹ̀ kan òfún ikú kíkú ní parú wọn gbogbo ẹni bá ń dáríjọ tí ń porí yín olóyè Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run wọn ò ní kú síbi aṣọ wọn wà bẹ́ẹ̀ ni bí ó ṣe rí nu ó di tó àbàmẹ́sùn bẹ́ẹ̀ ni nítorí wípé mo ti sọ níjó ní wípé àwọn ni wọ́n pa lọ́balọ́ba àwọn ni wọ́n pa lọ́jàlọ́jà wọ́n lọ́kọ ọmọ kékeré kan òkè odò kí wọ́n lọ mú pa wọ́n débẹ̀ wọ́n bá a ti ń wọ orí gbóná mu wọ́n dọwọ́ kọ́ ọjọ́ wọn lọ́wọ́ wọ́n dara kọ́ ọjọ́ wọn lára wọ́n dojú kọ́ ọjọ́ wọn lójú wọ́n da gbogbo ara kọ́ ọjọ́ wọn lára. Olóyè Sunday Igboho ọ̀rọ̀ yín ti di ọ̀bàràká lónìí o gbogbo ẹnikẹ́ni tó bá perí yín láì dá ọ̀bàràká bá yín ká wọn sọ́run. Àdúràdó. Owó bàbá Dámì. Owó gángan. Ìgbòho Zamfíà olóòtí bá lọ. Níbẹ̀ bá fọlé tí o sọ pé kó sọ náà bẹ́ẹ̀ ó ti tán o. Fẹ́ẹ́dá tàyé pè léèyàn kan. Owó gángan ní ìdílé bò. Ọba àdúgbò ni wọ́n ìwọ́n ló mú ìyá rẹ̀. Bàbá àgbàlagbà owó bàbá. Àdúràdó. Owó gángan. Èèyàn mi ta wisdom ló kún gbogbo ọpọlọ. Láti yóò sọ náà bẹ́ẹ̀ kò sọ náà bẹ́ẹ̀ kò sí ìkankan bí ìwé anybody. Ìwé mọ̀lú àwọn ọ̀tá ìlẹ́rọ sáwọn tẹ̀wọ̀n pínpín. Ẹ̀kùn ọkọ̀ kírímínà ló kírímínálítì ìlànà ìwọ̀n tí ó yà kí ó yíyàn. Ẹkùjọ́ mẹ́ta. Ọlá àti ẹ̀ làwá fi ń mí gbòòrò. Ọlá àti ẹ̀ làwá fi ń mí. Látìgbà tí mo ti dé gbòòrò dání, wọ́n tẹ̀ máa ń ṣe tèmi lọ́tọ̀ ní tèmi dé bẹ́ẹ̀ wọ́n mọ̀ gbowó ní o. Ó ti débi débẹ̀ ìgbowó ọ̀sà èèyàn àròlé èèyàn adé bá sùn tọ̀ ó ti pẹ́ gan ó pọ̀ ó ju owó lọ o ó lè débí o ó wẹ̀sẹ̀wẹ̀sẹ̀ ó dẹbujẹ ìlà wà rà nígbà náà fẹ́ yìí látọ̀dọ̀ àròlé ìgbowó ọ̀sà èèyàn adé bá sùn tọ̀ bàbá mi kò ní bàjẹ́ fún yín o ẹ̀yin lẹ́mọ̀ lékè o ẹ̀mọ̀ borí ọ̀tá yín o wàhálà tó ti ṣẹlẹ̀ lọ ẹ̀ní rírú ẹ̀mọ̀ ẹ̀ní rírú ẹ̀mọ̀ ẹ̀ní rírú ẹ̀mọ̀ inshallah bí kúndínlá sílẹ̀ ẹ̀wà mọ̀ ga sí ni gígagi làbọ́jọ́ torí pé èmi ń jàǹfààní yín gan ẹ̀yin ò dẹ̀ mọ̀ àtìgbà tí mo ti sọ̀rọ̀ gbó mo ti di international kí wàá mo tún fẹ́ lójú wà lọ ó sọ mí di international ní onígbà yẹn mo ṣe fídíò sí lọ 50 million mo lọ delete ẹ̀ pé kí ló dé sẹ́fẹ̀ ọmọ yín kéré àṣẹ blogger mi ti post yẹ ìwà rí ń gbòòrò mọ́ mo wá lọ sápamọ́ kọ́ ti pọ̀ jù ìwọ ọmọ yóò bẹ̀rù orí ààrẹ òṣè kíní kan bọ̀ torí pé àwa kan láyà ṣùgbọ́n ọlá yẹn mo wá ń jẹ́ tòní Ọlọ́run
Ìgbòho ẹ̀ ní tẹ́ ẹ̀ ní wọlé o ọ̀nà ó wọlá yí pé ògo yín ló ràn tèmi lọ́wọ́ tí mo fi di tí mo jù lónìí ẹ̀ ní wọlé o mo wá ń rìn gbòòrò mò ń yẹ fanda ẹlòmíì gan lè fẹ́ ṣe wá ń kàlà sí ìlú òkè ń pè ọmọ Ìgbòho torí ẹ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ mídíà gan á sọ̀sọ ni torí wọn ní àbígbò ní rán wọn jáde a máa ń sọ̀rọ̀ ọ̀sọ̀ gan torí ẹ̀ kò ń ṣe gbogbo ọ̀rọ̀ là ń dá sí mọ́ ìgbà kan táwọn wá ọkọ ni Ìgbòho ti fún wa lóko àwọn òsì wò kí kọluwò akàrà máa ń kẹ́rẹ̀ mọ́lù kọluwò tí a nìyẹn kò sójú bẹ́ẹ̀ kọluwò transformer wà múná kándù tó fáwọn èèyàn náà giant kándù kò lè tán o ìwà tó tán ti yẹ ní kó mọ bó ṣe ń ṣe o iná tó ti tàn lára méjì òkú o àwọn èèyàn fẹ́ tanná tó pa iná tó dá kò ní kú sógun àtàyè ní àwa. Inshallah àròlé ẹ ṣe o ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Adébásùntàn náà o Adébásùntàn wọ́n pọ̀n mí gan o wọ́n pọ̀n mí gan tó bá ti rí nǹkan ní orí social media wọ́n ní mọ̀ síbẹ̀ ó yà lọ sí torí ẹ̀ náà làwọn náà ṣe rọ̀ Ìbàdàn àgbàgbẹ̀rẹ̀ o dádì mi ẹ ṣe gan o ẹ ṣe gan o ẹ ṣe gan o tí ọ̀rẹ́ èèyàn bá wá ń ṣe nǹkan tí ò dáa ká má yẹra fún pé nítorí tó ṣe tí ò dáa mo tọrọ àforíjì fún yín lórí gbogbo tí Funny Thinker bá ṣe fún yín mo kàn nífẹ̀ẹ́ rẹ̀. Ìgbòho ṣàgámọ́ mi gbèmí débẹ̀ olùkẹ́kẹ́ ó lè gbèmí tí ò bá ṣe pé ó ní gírèsì pẹ̀lú lóyàtì kó wà lóyà lọ́jọ́ ogun lé ọmọ bó ṣe sọ̀rọ̀ ẹ̀ tí ẹ ó ti fún dàgbé ó tẹ̀lé bọ̀ Ìgbòho ṣá ti jẹ́ ó ti já darí. bẹ́ẹ̀ yóò gbà mí ìfilé lẹ̀ nígbà tí o ti sin kankan àjọ ìṣẹ́má ti kún ọ̀dà sínú mọ́tò báyìí mọ́ kún ọ lọ níjọ́ kan mọ́ kún ọ lọ lórí ọmọ gàásì tí ó nílò ẹ̀ gàásì àbúrò kan tó gbogbo má ti fẹ́ kó ní fún ọ ní kó ní fún ó dolóde gbọ́ wọn fi lè tọrọ àmín náà yàtọ̀ ọmọ múlẹ̀lẹ̀ lọ àmín yóò ṣe rí fún ẹnìyàn àmín ó ní dolówó àná àmín ọlá tọ́lọ̀ ń fún ẹ ó ní bọ́lá pìtà àmín ọlá tó ní dojú ogbó tó yẹ pé báwọn bàbá ajọ́pálá làwọn àwọn bàbá ajọ́pálá náwó dọjọ́ kú ni wàláì mọ́ lọ́mọ́ra ààrẹ ọ̀sọ́mọ́nà owó tí ó jù táwọn bàbá lárọjà àṣẹ àmín bàbá lárọjà ní sí pòròdó mi ní gbogbo ẹ̀ tí ó jẹ́ mọ̀ fún bàbá tẹ́ bá dẹ̀ dọ́dọ̀ bàbá ilẹ̀ mọ̀ fún bẹ́lẹ̀ owó tí ó jù gbogbo àwọn àmín kò ní parí àròlé àmín àròlé ṣùgbọ́n wọ́n fi bò ó kọ́ bọ́dí o ọjọ́ tí wọ́n kọ́ dé bí kò sí di pé ẹgbó àrólé ń bọ́ lọ́wọ́ àgbọ̀ múra à ń lọ bí báyìí àrólé ló dolówó yìí alihamudulila àbọ̀ tó tàǹjì táwọn ẹ̀ ó ní jábọ̀ ó ní ọ sọ́ọ̀pù tó ti ń tàǹjì àbí wọn kún gbé mi nú sí ọ mo rántí ọ̀pọ̀lọpọ̀ àrólé ọ́fíìsì tó ti ń tàǹjì ó ní lẹ́kọ̀ọ́ ó ní lọ́sùn ó ní gbogbo ó ní ọ́fíìsì tó ti ń tàǹjì ọkọ̀ tó ó ní bá o ti ní ti Ìbàdàn ó ní lẹ́kọ̀ọ́ ó ní lọ́sùn ó ní lẹ́kọ̀ọ́ ó ní gbogbo lẹ́wà. ó máa ń gbọ́ tí àdúrà jáde. pé Èkìtì láti fẹ́ nídìí ẹ́ńjì mi 50 ó ní kò nídìí ẹ lọ sọ́ọ́ ìlú àti bẹ́ẹ̀ lọ fún bẹ́ẹ̀ ọ̀nà náà ní kankan ọ̀nà wọn àbọ̀ ṣe ṣe ẹ̀ẹ́dọ́gẹ̀ wọ̀nà ẹ̀rì tọ́bọ̀ ti bàdà yìí máa kéde ní tí ó tún nílé Inshallah gbọ́dọ̀ kò wọ̀nà ọyọ́ rẹ̀ mọ́ ta wìrìwìrì àwọn èèyàn ọmọ ìta níta gbogbo ẹ̀rẹ́ kó tó ta bílámílá máa wọ́dọ̀ rẹ̀ ńlá fún ni ọdún ọmọ ńlá fún gbogbo ayé ọmọ fẹ́ tiẹ̀ ni afẹ́kálá ayé fún àrùn kálọ̀ òun náà gbọ́jọ́ wá ọjọ́ kan ní bóun bá ọjọ́ kàtà ní ayé ọmọ fẹ́ tiẹ̀ ni ojú nígbà ẹ̀ lọ́wọ́ rí àtọ́lẹ̀sẹ̀ nígbà ẹ̀ lọ́wọ́ sọ fún nígbà ẹ̀ ló padà gba ìtara gbọ́dọ̀ ọmọ gba ìdí ọgbà ẹ̀ lọ́wọ́ sọ́gbà ẹ̀ lọ́wọ́ àjẹ́ gbogbo tó fọwọ́ sí ayé òní fi bí ọ́ pàǹkà rẹ̀ dé sùn kì í dé sọ̀tà gbogbo ẹ̀ lọ́mọ̀ kó àtà ọ̀dà tó fi wá tà rẹ̀ ni gbogbo ayé ti mọ̀ pátá ọ̀dà á sì tún mọ̀ bá bàrà táwọn ọ̀bẹ ti tẹ́jú ògòdò owó nílà tí ló bolóko láyé àròlé ó ti já orí gbé tí máa ń bínú ẹ ló só lájẹ lọmọdé lágbà wọn mọ fi gbọn tó bá ti ayé òní bínú ẹ wọn ní bínú ọmọ ẹ wọn ní bínú ayé wọn ọmọ àwọn tó wá tún jẹ olólùfẹ́ ẹsẹ náà kan dó tiẹ̀ tí wọn ń rọgbà yẹ ká pé kọmọ lọlẹ kọmọ ga sí tí wọn náà tún ní bàjẹ́ olùkọ́ ẹni tí máa ń dó tiẹ̀ tí wọn tó fà lọ́wọ́ pé kéèyàn ga èèyàn gbọ́dọ̀ ga dúró àti tẹ náà bàjẹ́ tí àwọn yẹn náà ní bàjẹ́ àwọn yẹn náà ní bàjẹ́ àwọn àjọ ń tẹ̀lé bàbá Adébọ̀lù náà látọ̀dún tó ti pẹ́ bàbá Rasidi Adébọ̀lù ẹ̀mí bàbá ògùn dáadáa nítorí Ọlọ́run sì
ọdún yìí máa pé 54 years wọ́n wá ń bẹ lọ́wọ́ kí bàbá lo 50 sí nítorí bàbá gbó dáadáa. àjọlò àwọn agbóni. lo bàbá olúbàdàn fún bàbá níbi 50 years. àjọṣọjọ́ bí wa àjọṣe tí ó nà ní nínú àwọn ẹ̀ṣin. olúbàdàn lẹ́gbẹ̀ẹ́. You dey find real Yoruba gist, culture, truth, and vibes. Now here dey. Arole Baba 1010 Media. No dollar. Subscribe. Sharp, sharp. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.